ẹ gbàgbé ìyá ẹni tó bá gbàgbé ìyá àbí bàbá wọ́n gbàgbé ara rẹ̀ yóò lo ayé ọ̀hún pálapàla yóò sì kú òbẹ̀. wọ́n bá sì déwájú ọlọ́run ìyá ní ọ̀nà ọba ọlọ́run ní ẹran tí ó. wọ́n lọ sọ ilé ìsáná bí wọ́n rí dé ìsáná. àmàlà tí òun mú kó hàn. ẹ má gbàgbé o ìyá tó bí ìyá náà mà ṣe wàhálà ẹ̀yin jọ́nà náà ní ẹ̀yin àgbẹ̀ sí lára ẹ̀yin jọ́nà tó wo oyún yín ní tí ń ṣe tọ́kiri àdúgbò. àmàlà tí òun mú kó hàn wọ́n dọ̀ àti kó rọ̀ hàn. lẹ́yìn wàhálà pé ó wo oyún ó wá bí mò ń bí tán òkò tó fi ilẹ̀ ó yẹ kó bí kó gbé sọ́ọ́lẹ̀ ní pẹ́tọ́ ọ̀rá ti dábò lára mi rárá ọmọ lọ́rà ó wò yí títí. ẹ gbọ́dọ̀ gbàgbé ìyá náà o ẹ gbọ́dọ̀ gbàgbé bàbá tí ń lọ rí oúnjẹ wá fún ìyá lé o ẹ gbọ́dọ̀ gbàgbé wọn a gbọ́dọ̀ wá gàgàgà ká wá gbàgbé òbí tó bí mi lọ́dún yẹn bá ti gbàgbé ọlọ́run ní mo gbàgbé ìwọ náà ìjọ náà. wọ́n lọ sọ ilé ìsáná bí wọ́n rí dé ìsáná. o gbọ́dọ̀ ṣe dáadáa sí àwọn òbí kó o máa rántí wọn nínú àdúrà nínú sàrà. àmàlà tí òun mú kó hàn wọ́n dọ̀ àti kó rọ̀ hàn. o tún fẹ́ bí ọ náà nínú ìnira náà ló wà. Masha Allah. وحمله وفصاله 30 شهرا. lábàbò gbà tó lóyún àti bó ṣe tọ́jú rẹ̀ tó 30 oṣù nù ló kà. ẹni tó wá tọ́jú rẹ̀ tó fi odidi 30 oṣù tó fi tọ́jú ẹ̀ dákun torí ọlọ́ tó wà gbàgbé wọn. tí ò fi gbádùn. وحمله وفصاله 30 شهرا. 30 oṣù ni omi ò fi tọ́jú ẹ̀. ẹ wá wò bọ́ bá tọ́jú 30 oṣù. حتى إذا بلغ أشده. yóò wá tọ́jú rẹ̀ títí dìgbà wo ni o. حتى إذا بلغ أشده وبلغ 40 سنة. ẹ̀ẹ́dọ́gbọ̀n ọdún nígbà tẹ́ ẹ̀dọ́mọ 40 ọdún nígbà náà ní 40 years. ilẹ̀ tó fi ìbáwò bí bá wà láyé ọmọ 40 ọdún lẹ́ẹ̀ tó free lọ́wọ́ wọn. òyìn ni àwọn olóyìnbó ṣọ́ọ̀tì ní ìsìn lamẹ́ríkà àbí ní London àbí ní gbogbo ààyè so wọn ní bọ́ bá di ọmọ ọdún 18 àbí ọmọ ọdún 16 ẹ̀jẹ̀ ayọ̀dẹ ọmọ yìí kó náà máa lọ dá tiẹ̀ sí bóun làwọn eléyìí ó ṣe lè ṣe tí ó fi dàbí èyí táwọn bàbá wọn ṣe. A pull out party is a good forever. àgbáyé sẹ́ńdà ó lágbọ́dọ̀ fi tọ́jú ọmọ ká tó jáwọ́ kó lọ́rùn rẹ̀ bọ́ bá dọ̀mọ́ 40 ọdún pé ọmọ rẹ̀ kalẹ̀ ọgbọ́n ìfowósí lọ́rọ̀ rẹ̀ tó. bí ọlọ́run ní ìṣẹ́dé nìyí ìwọ náà nìyẹn ṣe rẹ̀ 40 ọdún là ń tó ṣe kẹ́. bá a bá pé wọ́n yọ̀ǹda yín 40 ọdún tí ẹ máa bẹ́ẹ̀ ti tó lé. iye tó ẹ wá lé 40 ọdún yẹn ẹ wò wò kí lẹ fi ṣe. kí lẹ fi ṣe láàrin ẹbí kí lẹ fi ṣe láàrin ọ̀rẹ́ kí lẹ fi ṣe níwájú ọlọ́ọ̀tẹ́ lọ jábọ̀ fún ọba yá. حتى إذا بلغ أشده وبلغ 40 سنة. ما شاء الله. قال
ẹ sì lékún lówó, ẹ lékún lọ́lá, ẹ lékún níyì, ẹ lékún lẹ́yìn. Oyè jẹ́ ipò òun bàbá tó bí yín kò ní hun ẹ̀yin náà. Ọlọ́dúnrún wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wàhálà wá wo bí mo bọ́rọ̀ mi dé kù ni mo ṣe dúpẹ́. Wàhálà wàlídà ìdá. Bóò ni mo ṣe lè dúpẹ́, bóò ni mo ṣe lè dúpẹ́, bóò làwọn mo ṣe ṣiṣẹ́ wò bí. Rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardahu. Bóò ló ṣe fún mi níṣẹ́ ẹ̀ṣẹ̀ iṣẹ́ tí ọmọ yọ́nú sí. Bóò ló ṣe fẹ́ fún mi ṣe. Àwọn tó bí mi ti gbé mi sọ́lẹ̀ o. Wọ́n ti gbé mi sọ́lẹ̀ wọ́n ti ní máa lọ sáyé mi o. Bóò ni mo ṣe wá fẹ́ ṣe iṣẹ́ tí mo fi pàdé ìyọ́nú wọn lọ. Wa aslih li fi dhurriyyati. Àwọn òbí mi Ọlọ́run fún wọn ní àṣeyọrí lórí bóòlè ni ó ṣe ṣàṣeyọrí lórí àwọn ọmọ tẹ́mi náà bá bí. Inni tubtu ilayka. Mo gbéra mi sọ́lẹ̀ fún Ọlọ́run. Wa inni minal muslimin. Wa inni minal muslimin. Àfà fún ọ ìwọ náà ní. Minal muslimin. Àsìkò tẹ́ wá yìí àsìkò kẹ́ súnmọ́ náà. Balillahu fa'bud. Àsìkò súnmọ́ lọ́run lẹ wà yìí. Balillahu fa'bud. Súnmọ́ lọ́run ṣe rí pọ̀pọ̀ sí ní ayé tàbí kí wọ̀nyí wọ́n pa wọ́n pa sáńjọ́ kan. Balillahu fa'bud. Wọ́n tẹ wá lè jọ́ kan. Wọ́n fẹ́ kọ̀ wá nù. Ilé ọkọ̀ wá, ọ̀nà ọkọ̀ wá, ọmọ ọkọ̀ wá, ìyàwó ọkọ̀ wá, my darling, my sweet heart, gbogbo ẹ̀dá ìpè ń bára wọn kẹ́. Mo bá sọ fún lọ ní abá bẹ̀bẹ̀ alájẹ́ ìdákẹ́ ìdákẹ́ wẹ́wọ́. Nígbà ní alájẹ́ ó ṣe láyé náà ló ṣe yẹn ẹkún ìwé ní sọ. Alẹ́ ẹni pàmílẹ̀kùn náà ẹ̀ máa mọ bí ó kówó sí. Débi kan dúró nù. Mo gbé bàbá sórí àga ni. Sórí àga ni. Kankara. Ẹnìkan ọmọ àwọn ọmọ tí wọ́n á mọ òkè tí bàbá wọn ti tẹ́lẹ̀ wọ́n máa bá tún agbádá rẹ̀. Wọ́n bá tún akílọ́ mẹ́wù jẹ́ tún sí i. Wọ́n ní kò sí ìgbà tó. Ọmọ ayé ti di àṣìlò. Wà á kúrò ti sẹ́yìn náà. Àṣàmà àkọ́dé káfá o. Àṣàmà àkọ́dé káfá o.
náà ó ti dàgbà tó bá mi. Ọ̀rá bàbá ní àjókòó náà wọ́n jókòó pẹ̀lú wọ́ọ́rọ́wọ́. Àwọn ọdún mẹ́wàá lé 90. Wọ́n sọ. Báwọn ọba ní ìlú.
wọn ní inú sáré. يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر. ẹrántí ọjọ́ tẹ́nìkan kò ní bẹ̀bẹ̀ yín o. يوم تبلى السرائر يوم تبلى السرائر. ẹ bá wọnú yàrá rẹ wọ́n wà ní gbogbo tó so kọ́ àwọn aláìní náà ti láyé o. nítorí ikú rẹ̀ ní ẹni so wọ́n yé ìkọ́ àwọn náà sì tí ó ti kú. يوم تبلى السرائر máa ń làwọn omi kú wà tí wà. فما له من قوة ولا ناصر. ọjọ́ tí ò ní sábà ní sẹ́ni tí ó ràn ọ́ lọ́wọ́. وما له من قوة ولا ناصر. pàtó wọ́n mọ ọ dáadáa ó di ọ dáadáa ó dìde agbárí rẹ wọ́n kó nǹkan ọlọ́run wó fún wọ́n wá di nípele mẹ́sàn-án. Kókó mẹ́sàn-án náà wọ́n wá pé kí wọ́n kírun sí ọ lára ọlọ́run á sọ fún màláíkà ọ̀yà dá ìlú rẹ̀ padà fún ẹ̀dẹ́ mi padà sí náà. ẹ̀dá padà sí kí ẹ̀mí wọn wà láàrin orí sójú wọ́n máa wá wo gbogbo àwọn èèyàn tó kírun sí la gbogbo ẹni ó kírun sókù la lòkú dáná. Bọ́lá ti pajú débẹ̀ yẹn kó tó mà kó kú lóhùn ọjọ́ kẹta ni. Nínú sàárè kó ọba níjọ́ kẹta tó kú ọ sàárè ni ó tó mà kó kú lóhùn. Mọ̀lá mi yàn mí mọ́. Ọmọ mi kọ́, ilé mi kọ́, mọ́tò ń kọ́, ó ti kọjá. Iná ní tazkira tó. فما شاء اتخذ إلى ربه سبيلا. Bàbá ti ṣe nǹkan báyìí náà ní ẹja máa rán wàrà wa létí pé yóò pín ijọ́ kan o. Yóò pín o. Torí wo ronú sí o, yóò pín o. Yóò pín gbogbo agbádá rẹ̀ náà wọ́ káàkiri wọn ó kó tọrọ ní o. Omi ìsíwà sẹ́fẹ̀ wọn ọkọ̀ ọlọ́run rẹ̀ ní abájúkọ fẹ́ bàjẹ́. Yóò bá sọ ní àwọn. Ẹgbẹ́ bọ́ Aṣọ olówó ńlá ni. ẹ̀kọ́ rẹ̀ ti lè máa wó rẹ̀ òun pẹ̀lú ẹ̀wù tí a wọ̀ yìí. Aṣọ tuntun máa sọ ní. Ọkọ̀ kú o. Ọ̀rẹ́ ni ọbẹ̀ wọ̀ ń bẹ́lẹ̀. Wọ́n wá tẹ́rù fún ọ. Wọ́n wá wá tẹ́rù fún ọ. Ẹ̀mẹ́jọ bá aṣọ jẹ́. Lẹ́kọ̀ọ́ mi oge tí ò wúlò rẹ̀ máa ṣe. Oge tó ti tán, oge òpònú, oge rádaràda. Ó lá létí olówó lẹ́ẹ̀fẹ̀ fi sìnkú. Ẹ̀pẹ̀ fi sìn. Ẹ má tọrọ ìyá níwájú ọlọ́run. Aṣọ tí ọ̀ sáré jẹ ẹ gbọ́dọ̀ fi sí òkú. Iṣẹ́ aṣọ tí ó pẹ́. Ọjọ́ mẹ́rin ní ọlọ́run sáré. Wọ́n bá di ijọ́ kẹjọ òkú òkú kan òkè sáré yọ̀ bẹ́ẹ̀. Omi ọmọ àjò dànù lára gbogbo ẹ̀ ó tó dànù. Tọ́ba di 40 ọjọ́. 40 days. Tọ́ba di 40 days gbogbo san tó so ara papọ̀ yóò dòbọ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan. Iná